dúró díẹ̀ ta o. Ààrẹ mi ò bọ̀. Èmi tó jáde lọ. Ẹ wá kẹ́kẹ́ tó jáde. Baálé ló bá fara mi. Jáde tó ní fowó ọbẹ̀ rẹ̀ lónìí. Ṣé mo sọ fún ẹ pé èmi nìkan lọ́wọ́ ẹgbẹ̀rún mẹ́ta rẹ̀? Ẹgbẹ̀rún mẹ́ta rẹ̀ lẹ́yìn. Sówó okú ni àbò wárùn kí ni kí n fẹ́ lè sí. Sẹ́dọ̀bù ni kí n fi ra ní àbípo. Yétúndé. Owó tó wà lọ ẹ̀ kí sówó okú. Ọlọ́mọdé ló okun lé. Èyí sì sówó àrùn. Try to understand. Ìgbà tó dé nù, ìgbà kan là ń fi 15,000 lọ́la ń jẹ́ sílé là ń fi ń ṣe ibẹ̀ lásán. Iye náà máléjì nǹkan tí a máa lò lálẹ́ sàárọ̀ la. Èmi ò máléjì, mo ti kó lóko máléjì tipẹ́tipẹ́ o. Èmi ò máléjì kankan mo ti tó gẹ́. Ọ̀rẹ́ ní sùúrù. Fún mi. Yes sir. Tẹ́kùn bá mi báyé tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ náà. Mo fún ní 3,000 pé ká fi máléjì lónìí sí àárọ̀ la. Ìgbà kan wà àti ń lo 15,000 àfi ń ṣe bẹ̀nú lé. Kò sẹ́ni bọ́ọ̀lù tó gbọ́ náà. Ọlọ́run máa bọ̀ yín láṣìírí. Ẹ lè máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Ọ̀rẹ́, ìwọ náà máa ní sùúrù. I trust you. Máa bọ̀ rẹ̀ sọ̀rọ̀. Ó dà sá. Ẹbí tẹ̀ lọ ẹ̀dẹ̀ má pẹ́. Ok sá. Ọ̀rẹ́ mi ó jẹra lẹ́ o. Ayé rẹ ni bàbá rẹ. Kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló fà á rẹ ni o. Ṣé tó ń bọ́kùnrin pariwo mọ́ sí i? Kí wàá láyé ń pèsè o. Ayé ò bọ́kùnrin pariwo mọ́ wà ní láti jára ẹni. Ajára ẹni lè. Màá jára mi. Bẹ́ẹ̀ Yàrá mi bíi ti bò. N ò sí lórí ìṣó. mi ì sọ pé wà lórí ìṣó. Mi ì sọ̀rọ̀ orí ìṣó rárá àti rárá. Mo ń sọ̀rọ̀ pé like gbọ́ngàn wà túnra mú wà túṣọ̀ wà jára ẹ̀. Ṣòrí mi ni. Ìyẹn ò yé mi o. Òye Òye mi. ògbóni tán fọ́ dà ní. Dúró ni mo rò rẹ́ mi. Obìnrin tó lọ́kọ tí ò sì lálékún kò lè ní ẹgbẹ́ ní ṣòmọ́ rẹ̀. Wo wọlé kó pa ọ̀dà kó Wọ́n náà ṣe jáde. rú ẹ̀ lọ́rẹ́. Ó pọ̀ lóní méní méjì mẹ́ta tí Right? kò tẹ̀lé nìkan sí mi. Very smart. Ó wà òkè. Like ó ní kíní tàn sọ̀rọ̀ lọ́wọ́. Ètò ìṣẹ́ ń drag 3,000 owó kíni. Ayé ò bọ́kùnrin pariwo mọ́ wọlé kó jáde. Ìyàpọ̀ rẹ̀ mi. Gbé lọ múra. Wọ́n pè mú dúró dì ọ́. Arábìnrin yìí sí. Ṣé ìṣe arábìnrin tọkọ ń gbé kọjá lẹ́gbẹ̀ẹ́ wa? Kí wàá ló lè so obìnrin báyìí? Kí ló lè mú gan? Ó ní. Ẹ jọ̀ọ́ kí ló ṣe? Kò yé wa. Ọ̀kadà gbé kọjá lẹ́gbẹ̀ẹ́ wa ní ìsìn. Ṣé nǹkan la rí ní wọ́tà ìlà sílẹ̀ kan? Ṣé ẹ mọ̀ ni? Àmọ́. Kẹ́ yìí ni o. Olóṣó lélẹ̀. Yétì. Ibo la ti rí láti. Ọ̀bẹ Yétì. Dẹ́lì. Yétì. Yétì. Mo dáràn. Ọkùn ṣe dá wọn mọ ni. Ìyàwó mi ni. Ìyàwó olé mi ni. Ìyàwó yín. Ọkùn olóṣó. Ọlá àṣẹ lè tó jà fún yín o. Ẹ pẹ̀lẹ́. Jáde ti wá. Ọmọbìnrin ipa mi àbígbà tó ṣeré léṣe po kí ni mo fẹ́ wí máwọn èèyàn rẹ̀ mo sì pariwo tó owó ọmọbìnrin mo ló kélé gbígbẹ tó ta láfíà Yétì mo ló sàn ju ilé tó kún fún wàrà tó yí pẹ̀lú dààmú lọ Yétúndé. àbẹ́ẹ̀ rí òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà ó sàn ju kéèyàn ó máa jẹ dòdò àtẹyin kọ́kàn èèyàn mọ́ balẹ̀ lọ. mo kí yín o bẹ́ẹ̀ ṣe ń bá wa wo ètò yín ètò wa ìmọ̀ràn àgbà fún ti sáà yìí òun náà lẹ ti wò yí o tí mo pè ní òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà ó sàn ju kéèyàn ó máa jẹ wàrà àtẹyin kọ́kàn èèyàn mọ́ balẹ̀ lọ. gbogbo ẹnikẹ́ni tí ò bá ti ní ìtẹ́lọ́rùn yóò fara rẹ̀ sínú ewu gbogbo ẹnikẹ́ni
ìsọmọdé ni ìṣàgbàlagbà ìsọkùnrin ìsọbìnrin tó bá ti lójú kòkòrò tí nǹkan tiẹ̀ ò sì tó yóò kó sínú ewu. ẹ ti gbàgbé ni pé gbogbo ẹni tẹ́lẹ̀dùmarè ọba mi bá ṣe bíntín fún kó ṣọ́ra, ẹni tẹ́lẹ̀dùmarè ọba mi bá ṣe púpọ̀ fún kó ṣọ́ra, nítorí pé kí ni ntọ́lọ́run ọba mi ṣe fún ọ tó ní òtó ẹnìkan ń bẹ tí ò tiẹ̀ rírú ẹ̀ rárá. oore tọ́lọ́run ọba mi ṣe fún ọ tó ní kò tóun ẹnìkan ń sunkún rẹ. ó ní Yorùbá fi pé adìyẹ ó ń sunkún àìléyí àjànàkú ń sunkún àìrétèbó tiẹ̀. bẹ́ẹ̀ ni ntọ́lọ́run ọba mi ṣe fún ọ tó ń wá wàhálà kiri hùn tó bá jẹ́ pé ẹlòmíì ló bá rí míntíọ̀n ni yóò dìwọ́ mu. ẹ̀jẹ̀ a máa ṣe sùúrù ká nítẹ́ lọ́rùn ṣe ohun gbogbo tẹ́lẹ̀dùmarè ọba mi tó bá ti fún wa. ó ti wá yé mi gbangba pòótọ́ ńlọrọ̀ Yorùbá wípé orí adẹ́tù ó ń pètè àrán orí adáràn ó ń pètè àtijọba. bẹ́ẹ̀ ni o ọ̀pọ̀ èèyàn ni wọ́n máa ń fẹ́ ṣe bẹ́ẹ̀ lóòótọ́ tí máa ń yọrí sí ewu. ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ní bíntín tí wọ́n wà ní tó tí wọ́n tún wà ní sẹ́kù tí wọ́n ti kóra wọn sínú ewu. mo rò báwa náà kọ́gbọ́n méjì àbí mẹ́ta. ẹ̀jẹ̀ aṣọ́ra ṣe òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà ó sàn ju ilé tó kún fún àrà àti fún oyin tó jẹ́ pé ẹkún ohun àìfọkànbalẹ̀ ni. ìmọ̀ràn àgbà fún ti sáà yìí rèé mo sọ yìí n ó dúró ná ẹ má gbàgbé gẹ́gẹ́ bí mo ti mọ̀ sọ wípé ẹ̀yin lẹ gbọ́n tán ẹ̀yin gangan làgbà torí ẹ̀yin lẹ ń gbọ́rọ̀ wa ẹ̀yin lẹ lóye àgbà lórí ọgbọ́n ọmọdé tá a fi ń gbé tòó kalẹ̀ ọgbọ́n àgbà àti yín ẹ lè fi ràn wá lọ́wọ́ nípa kẹ́yìn gangan bá wa fi èròǹgbà yín sọwọ́ sí comment section. ẹ sì lè ṣe wá lóore bákan náà gẹ́gẹ́ bí mo ti mọ̀ sọ nípa pé kẹ́ ẹ bá wa sí àìtò yìí fún ọmọdé fún àgbà kó lè kárí ilé kó lè kárí oko kó lè jẹ́ àǹfààní àti kóríyá fún àwa náà tá à ń ṣètò. ẹ mú ṣe gbàgbé o láti subscribe sí ìkànnì tẹ́ ẹ wà yìí ibi tẹ́ ẹ ti ń mówó tẹ́ ẹ ti ń ra dátà àgbà náà ò ní wọ́bẹ̀ o lágbára lọ́wọ́ Ọlọ́run. ìṣẹ̀lẹ̀ bí ò ní ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ̀ yín kò ní ṣẹlẹ̀ sẹ́nì kankan wa. Mr. Lékèrè ló kọ́ mi ọmọdé ọmọ àlẹ́ ìbá ọ̀tọ́ máa dúró gbọ́n níwájú ogun èmi ó máa kọ̀ mọ́tìkà lẹ́yìn adúró gírí nídìí òdodo máa mú sọ́ngbàgbé okòmí àràbà tí gbẹgbẹ́ ẹ̀lẹ́rù wọ́n máa lọ ọdẹ mú ń pè mí ẹ̀jẹ̀ mọ́ àrèlé ẹ káàbọ̀ ẹ kú ètò mo kì í pé lágbára lọ́wọ́ Ọlọ́run lórí ètò yín ètò wa ìmọ̀ràn àgbà tá a bá tún padà dé fún ti sáà míì ẹ̀yin láàmú bá ẹ̀yin náà ẹ̀ sì máa bá gbà wọn ni ẹ ṣé ó dìgbà kan náà.